láwùrọ̀ yìí pé a kú ìsinmi. Olúwa yóò fún wa ní àlàáfíà, Olúwa yóò fi wá lọ́kàn balẹ̀, Olúwa yóò ṣẹ́gun fún wa. Ẹ káàbọ̀ sínú ìwàásù ti ọjọ́ tòní. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ ti Mushin Baptist Church, Lagos. Bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, Olúwa yóò bí ayé rẹ wò, Olúwa yóò ṣe tuntun nínú ayé rẹ, Olúwa yóò ṣe ọ̀nà rẹ ní rere, Olúwa yóò gbé ọ ga. Ìrànlọ́wọ́ látòkè wá yóò wà orí ní gbogbo ọ̀nà rẹ. Ìwọ yóò di aṣẹ́gun ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà ó wà ní ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 13 sí 15. Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 13 sí 15. Kí ẹnikẹ́ni tí à ń dánwò má ṣe wípé láti ọwọ́ Ọlọ́run ni a ti ń dán mi wò, nítorí a kò lè fi búburú dán Ọlọ́run wò, òun kì í sì dán ẹnikẹ́ni wò. Ṣùgbọ́n olúkúlùkù ni à ń dánwò nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara fà á lọ tí a sì tàn jẹ. Ǹjẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ náà nígbà tí ó bá lóyún àbí ẹ̀ṣẹ̀, àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán àbí ikú? Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run ayérayé, a gbé ọ ga. Ọlọ́run Ísírẹ́lì, ògo ni forúkọ rẹ̀. A yìn ọ́ nítorí pé ìwọ ni Ọlọ́run wa, ẹlẹ́dàá wa, Olúwa àti olùgbàlà wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a tún ní lónìí o láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. Àkọ́ wípé o rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn láradá, ó sì gbà wá kúrò ní ìparun wọn. Lónìí Olúwa, rán ọ̀rọ̀ rẹ̀ sí wa. Ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ ìwòsàn nínú ayé wa, jẹ́ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀, jẹ́ kó ṣiṣẹ́ ìdáǹdè. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ ó yè, ẹ ó di alábùkún fún. A dúpẹ́ Ọlọ́run wa, ògo ni forúkọ rẹ̀ Bàbá, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń kíyèsí lónìí ó ní má fara fún ìdánwò. Má fara fún ìdánwò. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ yìí, má ṣe fi ara rẹ fún ìdánwò. Àṣẹ ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó jẹ́ àṣẹ tí a gbọ́dọ̀ pamọ́, kì í ṣe ọ̀rọ̀ ìmọ̀ràn. Àṣẹ ni Ọlọ́run sọ fún pé ohun tó fẹ́ dáwọ́lé yẹn tó jẹ́ ibi tó lòdì sí ìfẹ́ Ọlọ́run, má sì dáwọ́lé. Má fara fún ìdánwò. Nígbà tí a bá ń sọ nípa ìdánwò, ìdánwò jẹ́ ọ̀nà tí Sátánì máa ń gbà pè wá láti ṣe ìfẹ́ rẹ̀, láti lòdì sí ìfẹ́ ti Ọlọ́run. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ní ìdẹ́kun èṣù tàbí ìdánwò tí Sátánì gbé wá sí iwájú wa. Ó máa ń mú wa kí a ṣe iyèméjì nípa ìfẹ́, ìkẹ́, ìgẹ̀, ojúrere Ọlọ́run èyí tí ó ní sí wa. Nígbà tí ìdánwò bá dé, ó jẹ́ èyí tí ó máa ń jẹ́ èyí tó dára lójú wa, èyí tí ó sì máa ń tan ènìyàn jẹ. Ìdánwò a máa bẹ̀rẹ̀ láti inú ọkàn, láti inú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara, èyí tí ó máa ń lọ síwájú díẹ̀díẹ̀. A máa mú kí ènìyàn ó lérò pé omi tó ru ẹ̀ṣẹ̀ ó dùn, pé ẹ̀ṣẹ̀ dára. Ẹ̀ṣẹ̀ jẹ́ nǹkan tí ó dùn mọ́ ara. Ẹ̀ṣẹ̀ jẹ́ nǹkan tí a fẹ́ máa ṣe, èyí tí ó ti di bárakú nínú ayé wa nípa ìdẹ́kun èṣù. Nígbà tí a sọ nípa ìdánwò, ó jẹ́ ọ̀nà tí a ń gbà yan ohun tí kò dára, ohun tí ó burú, tí inú Ọlọ́run kò dùn sí. Sátánì òun ni ẹni tó máa ń dá ènìyàn wò. Sátánì òun ni orísun ìdánwò. Nígbà tí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Genesis orí 3, a rí bí Sátánì ṣe dán Éfà wò tí ó sì ṣubú sínú ẹ̀ṣẹ̀. Bákan náà ni Sátánì dán Jésù Olúwa wò nínú ìwé ìrere ti Mátíù orí 4 ẹsẹ̀ 11 tí Jésù Olúwa kò sì ṣubú. Mo gbàdúrà fún ìwọ olùgbọ́ mi lónìí, ò ní ṣubú sínú ẹ̀ṣẹ̀.
ìgbà tí a sọ nípa ìdánwò fúnra ara rẹ̀ kìí ṣe ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n nígbà tí èèyàn bá ṣubú sínú rẹ̀ òun ló ti di ẹ̀ṣẹ̀, tí èèyàn bá ṣe àìgbọràn sí ìlànà àti òfin ti Ọlọ́run. Sátánì a máa dán wa wò nítorí pé ó mọ ìlera wa. Sátánì a máa dán wa wò nígbà tó mọ̀ pé a wà nínú abẹ́ àìní kan tàbí ìnira kan tàbí ìṣòro kan, èyí tí ó mú wa rẹ̀wẹ̀sì, èyí tó mú kí ọkàn wa kó pòrúurù, èyí tí ó mú kí a má lè yan ohun tí ó tọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí Sátánì bá wá dán wa wò, ó jí àkókò tá a mọ nǹkan tí ọjọ́ ọ̀la yóò wí, tí a rò pé ká gba ọ̀nà ẹ̀bùrú òun ló dára dípò ká gba ọ̀nà tààrà èyí tí Ọlọ́run fẹ́ kí a rìn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà Sátánì a máa dán wa wò nítorí ohun tí ń bẹ nínú ọkàn wa gẹ́gẹ́ bí ẹ̀wù àti ìgbéraga. Ọ̀nà mẹ́ta pàtàkì òun ni Sátánì máa ń gbà wọlé sínú àgọ́ ara wa láti fi dán wa wò. Ọ̀nà àkọ́kọ́ òun ni nǹkan ti ara tí a ń pòǹgbẹ fún. Nǹkan ti ara tí a ń pòǹgbẹ fún. Ọ̀nà kejì ó ní nǹkan ṣe nípa bí a ti ń ṣe wàdùwàdù láti wá àwọn nǹkan àti láti gba agbára, nípa ṣíṣe wàdùwàdù láti lówó, láti lọ́rọ̀ àti láti gba agbára. Lọ́nà kẹta tí Sátánì máa ń gbà dán wa wò láti lòdì sí ìfẹ́ ti Ọlọ́run òun ni ìgbéraga, tí a bá wo ní ìwé Jòhánù kínní orí kejì ẹsẹ̀ 15 sí 16. Gbà tí a sọ̀rọ̀ nípa ìdánwò yìí tàbí ìdẹ́kun tí èṣù, ó bẹ̀rẹ̀ láti inú ọkàn wa, tó sì jẹ́ pé ó máa ń jẹ́ jáde nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara nígbà tí a bá ń wá nǹkan ti ara ju nǹkan ti ẹ̀mí lọ. Síwájú sí i, Sátánì ọmọ ń gbọ́ ọ̀nà ẹ̀bùrú wọlé nígbà tó bá jẹ́ pé a ní lọ́kàn yìí pé a fẹ́ da eléyìí, a fẹ́ di tán, a fẹ́ lówó, a fẹ́ lọ́rọ̀, a fẹ́ lọ́lá, a fẹ́ wà ní ipò, a fẹ́ di alágbára nínú ayé. A máa dán wa wò nítorí pé àwọn tí a ń lépa ó lòdì sí ìfẹ́ ti Ọlọ́run. Lọ́nà mìíràn ẹ̀wẹ̀, Sátánì a máa dán wa wò tó bá ti rí pé ìgbésí ayé tá à ń gbé ó jẹ́ ìgbésí ayé wíwú fúnkọ̀fùnkọ̀, gbígbéraga, èyí tí a rò pé àwa nìkan la tó tán, òun ni a mọ̀ tán, kò sí ẹlòmíràn. Mo fẹ́ bi ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi ní ìbéèrè yìí lónìí wípé kí ni ń bẹ nínú ọkàn rẹ̀? Kí ni nǹkan tí ó wù ọ́ jùlọ nínú ọkàn rẹ̀? Ṣé nǹkan ti Ọlọ́run àbí nǹkan ti ayé àbí ti ẹran ara àbí ti èṣù àti ti ẹ̀ṣẹ̀? Ará olùfẹ́, lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá bọ́ sínú ìdẹ́kun èṣù, tá a bá bọ́ sínú ìdẹ́wù, ó ní a máa ń ṣe àwáwí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá gba ọ̀nà tí ò tọ́, tá a bá ṣe ohun tí ò dára, tí a wu ìwà tí inú Ọlọ́run kò dùn sí, a máa ń ṣe àwáwí. Àwọn àwáwí tí a máa ń ṣe ni pé kì í ṣẹjọ́ mi, ṣé wọn náà mọ̀ pé èèyàn ò lè rìn, kò rí ó mọ́ mi, kò sí ọgbọ́n tí mo fẹ́ dá sí i. A tún lè sọ pé ṣé bí gbogbo èèyàn ló ń ṣerú ẹ̀, alálàlálá èmi là á ṣe rí, gbogbo èèyàn ló ń ṣerú ẹ̀, àṣìṣe sí ni o, mi ò mọ̀ pé bí yóò ṣe já sí nìyẹn o. A lè tún sọ wípé ìwọ náà mọ̀ pé gbogbo èèyàn ò pé, kì í ṣe gbogbo èèyàn ló pé, òdodo kì í ṣe gbogbo èèyàn ló lódodo. Lọ́pọ̀lọpọ̀ ìgbà lè sọ pé Sátánì, èṣù ló mú mi ṣe, èṣù ló tì mí sí, ọmọ pé kì í ṣe agbára mi ni mo fi ṣe. Àwọn nǹkan wọ̀nyí ni a máa ń sọ nígbà tí a bá bọ́ sínú ìdẹ́kun èṣù tàbí ìdẹ́wò láti ọwọ́ Sátánì. A máa ń ṣe ìdálẹ́bi fún àwọn ẹlòmíràn, a fẹ́ jẹ̀bi fún ara wa. Nítorí náà gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, a gbọ́dọ̀ gba ojúṣe wa, èyí tí a gbọ́dọ̀ mọ̀ pé bí a bá jẹ̀bi ká gbà pé a jẹ̀bi, kí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run. Ọlọ́run sì ṣetán láti dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá. Mo fẹ́ sọ fún ará olùfẹ́, o gbọ́dọ̀ mọ̀ èyí dájú pé kò sí ẹnikẹ́ni bó ti wù kó kéré tó, bó ti wù kó dàgbà tó, bó ti wù kó ga tó, tí ó bọ́ lọ́wọ́ ìdánwò, tí ó bọ́ lọ́wọ́ ìdẹ́kun ti Sátánì. Ọlọ́run nìkan ló ní agbára láti mú èèyàn kúrò ní ìdẹ́kun ti Sátánì. Ọlọ́run fi ìdẹ́kun sí ojú ọ̀nà èèyàn. Ọlọ́run kì í dán ní wò ní ọ̀nà tó ga ju ìgbàgbọ́ wa lọ.
Ọlọ́run ó máa ń gba Sátánì láàyè láti dán wa wò, láti wò bí ìgbàgbọ́ wa ṣe rí, bóyá ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀, bóyá a gbẹ́kẹ̀lé, bóyá a tẹra mọ́, bóyá a rọ̀ mọ́ àwọn ìlérí rẹ̀ lọ́nà èyí tí yóò gbà wá lọ́wọ́ láti lè túbọ̀ súnmọ́ Ọlọ́run sí i. Ará olùfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, ó lè gba agbára àti ìṣẹ́gun láti borí ìdẹkùn èṣù, láti borí ìdánwò nínú ìrìn àjò ayé rẹ nígbà tó bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ tí ó sì yí padà sọ́dọ̀ Ọlọ́run fún orí ọ̀fẹ́, fún agbára, tó o sì pinnu láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, yóò sì dára fún ọ. Ìbéèrè tó wá sí ọkàn wa ni pé báwo lèèyàn ṣe lè bọ́ lọ́wọ́ ìdẹkùn èṣù? Báwo lèèyàn ṣe lè bọ́ lọ́wọ́ ìdánwò? Òtítọ́ méjì ni mo fẹ́ kó mọ̀. Mo fẹ́ kó mọ̀ òtítọ́ yìí pé kì í ìdánwò ti kára rẹ̀ kì í sí ẹ̀ṣẹ̀. Òtítọ́ kejì ò ní pé nígbà tí a bá ṣubú sínú ìdánwò yẹn tí ìlò tó di ẹ̀ṣẹ̀, nígbà tí a bá gbésẹ̀ sínú ìdánwò yẹn òun ló tó di ẹ̀ṣẹ̀ fún wa. Ọ̀nà wa la ó gbà tá a fi bọ́ lọ́wọ́ ìdẹkùn èṣù, tá a fi bọ́ nínú ìdánwò. Ọ̀nà àkọ́kọ́ tí a lè gbà ó ní ká gbàdúrà sí Ọlọ́run fún agbára, kí Olúwa kó fún wa ní agbára láti ṣẹ́gun, láti borí nínú ìdánwò kí ìdánwò tó lè wá sí ojú ọ̀nà wa. Ìgbésẹ̀ kejì tí ènìyàn lè gbé ó ní pé èèyàn lè sá fún ẹ̀ṣẹ̀. Rántí Jósẹ́fù alálà àti aya Pọ́tífà. Nígbà tí aya Pọ́tífà sọ pé dandan kó wá bá òun ṣe, Jósẹ́fù alálà ó sá, kò ṣubú sínú ẹ̀ṣẹ̀. Ó ní kémi àṣẹ léyìí kí n sì ṣẹ̀ sí Ọlọ́run. Lọ́nà kẹta ẹ̀wẹ̀, a lè sọ pé rárá o, èmi ò ṣe. Ká mú ìpinnu pé lábẹ́ gbòsìgbò rí, èmi ò ní ṣe, mi ò ní, rárá, kò rí bẹ́ẹ̀. Èmi ò ní ṣe tí ó lòdì sí ìfẹ́ ti Ọlọ́run. Rántí tí ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 12 tó wí fún wa. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí ó fọkàn rán ìdánwò, nítorí nígbà tí ó bá yege yóò bá dé èyí tí Olúwa ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́. Ẹni tí ó bá yege nínú ìdánwò, ó ní àwọn ìbùkún àti àwọn èrè èyí tí ó gbà ní ọ̀dọ̀ Ọlọ́run. Lọ́nà kẹrin, ó ní láti mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, láti ka ọ̀rọ̀ Ọlọ́run, láti fi ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa. Ó ní ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lókàn àyà mi kí èmi kó má bàa ṣẹ̀ sí ọ. Ìwé Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 13. Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 13. Ó sọ fún wa ọ̀nà àbáyọ tí a fi lè bọ́ kúrò nínú ìdẹkùn èṣù. Ó ní kò sí ìdánwò kan tí ó ti báyé bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn, ṣùgbọ́n olódodo ni Ọlọ́run, ẹni tí kì yóò jẹ́ kí á dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà á, ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àbáyọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó bá lè gbà á. Olúwa yóò ṣètò ọ̀nà àbáyọ fún ọ lónìí. Ohun kankan ni láti dán wa wò, ohun kankan ni láti ṣẹ́gun. Ìwọ yóò ṣẹ́gun. Èṣù ò ní ṣẹ́gun rẹ, ayé ò ní ṣẹ́gun rẹ, ọ̀tá ò ní ṣẹ́gun rẹ. Mo gbàdúrà fún ọ lónìí lórúkọ Jésù, ìwọ ò ní ṣubú. Lórúkọ Jésù, ìwọ ò ní fi ẹsẹ̀ kan. Lórúkọ Jésù, ìwọ ò ní fi ara pa. Mo ń pè ọ́ pé kí o wá sí ọ̀dọ̀ Jésù Olúwa lónìí, kó o fi ayé rẹ fún, kí o fi ọkàn rẹ fún, kó o gbà á ní Olúwa àti olùgbàlà ìgbésí ayé rẹ. Képe láti ràn ọ́ lọ́wọ́ láti borí ìṣòro ìdánwò, láti borí wàhálà àti ìdààmú tó wà nínú ayé. Láti àkókò yìí lọ, oore ọ̀fẹ́ Kristi yóò sì tó fún ọ ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tó rán sí wa. Bàbá, gba ọpẹ́ wa fún gbogbo ọkàn tó ti gbọ́ ọ̀rọ̀ yìí lónìí. Ó yẹ gba agbára láti ṣẹ́gun. Àkọ́ wípé àwọn tó bá dúró di Olúwa á tún agbára wọn ṣe. Wọn ó fìyẹ́ gòkè bí idì, wọn ó sáré yóò rẹ̀ wọ́n, wọn ó rìn bẹ́ẹ̀ ni àárẹ̀ ò ní mọ́ wọn. Nínú ìrìn àjò yìí, nínú ìrìn àjò ìgbàgbọ́, Olúwa yóò tún agbára rẹ ṣe, Olúwa yóò tún ọkàn rẹ ṣe, Olúwa yóò tún ayé rẹ ṣe. Mo súre fún ọ lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí. Ìwọ ò ní ṣubú ara, ìwọ ò ní ṣubú ẹ̀mí. Lórúkọ Jésù, Olúwa yóò gbé ọ dìde, Olúwa yóò gbé ọ ró, Olúwa yóò ràn ọ́ lọ́wọ́, Olúwa yóò bùkún fún ọ. Máa lọ láti ṣe rere, máa lọ sínú àlàáfíà,
máa lọ sínú orí ọ̀fẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ orí ọ̀fẹ́ Kristi Olúwa kó jẹ́ ìpín rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.